Aburu ńlá ni El-Rufai tí Tinubu fẹ́ fi ṣe mínísítà yìí o, Shehu Sani ló sọ bẹ́ẹ̀. Sẹ́nitọ̀ Shehu Sani tí í ṣe aṣòfin àgbà tó ṣojú ẹkùn àárín gbùngbùn Kaduna tẹ́lẹ̀ rí ti ṣàpèjúwe ìyànsípò gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ gómìnà Nasiru El-Rufai gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn mínísítà Tinubu bíi àṣìṣe burúkú tó sì lè bí ọ̀ràn ńlá. Ọkùnrin ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò People's Democratic Party PDP yìí ní ẹnu wàhálà mùsùlùmí méjì tí wọ́n fà kalẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ àti igbákejì ẹ̀ làwọn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ṣì wà tí wọ́n tún fi lọ nawọ́ gán wàhálà míì nítorí bí El-Rufai ṣe gbajúmọ̀ fún bó ṣe máa ń gbé ọ̀rọ̀ ẹ̀sìn rù sórí. Ó ní tí wọ́n bá fààyè gba El-Rufai kò kọ̀ láti sọ orílẹ̀-èdè yìí di tàwọn ẹlẹ́sìn mùsùlùmí pátápátá. Ó lóhun tó mú Tinubu tí kò fi lè fa gómìnà ìpínlẹ̀ Kánò tẹ́lẹ̀ Abdullahi Ganduje kalẹ̀ nítorí àwọn ẹ̀sùn kan tó wà lọ́rùn ẹ̀ náà ni kò fi yẹ kó mú El-Rufai nítorí àwọn ìwà túlétúlé tó ń bẹ lọ́wọ́ ẹ̀. Nírọ̀lẹ́ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 28 oṣù keje ọdún yìí ni Sani sọ̀rọ̀ yìí lásìkò tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹ̀ lórí ìkànnì tẹlifíṣàn Channels. Ó ní àìfàìmọ̀ ní kí Tinubu má gé ka àbámọ̀ jẹ pé òun yan El-Rufai sípò mínísítà nítorí jẹ́jẹ́ ni wàhálà sùn tó lọ jí i. Ó ní ohun tí èmi kàn rí ni pé Tinubu ń pe ewu àti ọ̀ràn sọ́rùn ara ẹ̀ ni pẹ̀lú bó ṣe fẹ́ fi El-Rufai sínú ìjọba rẹ̀ yẹn. Pẹ̀lú bí El-Rufai ṣe fẹ́ kún àwọn tí yóò bá Tinubu ṣèjọba, nǹkan mẹ́ta ni yóò ṣẹlẹ̀. El-Rufai máa ṣàkóbá, yóò sì tún ṣiṣẹ́ tako Ṣètìmà. Lẹ́yìn náà ni yóò ṣokùnfà ìpínyà láàrin Ṣètìmà àti Tinubu. Nǹkan tó máa ń ṣe dáadáa ni tó sì ti ṣe sẹ́yìn rí dáadáa, ó sì ṣe bẹ́ẹ̀ fún Àtíkù àti Ọbásanjọ́ náà. Nǹkan míì tó tún máa ṣe ni pé iléeṣẹ́ tí wọ́n bá fi ṣe mínísítà fún kò ní bá iṣẹ́ ẹ̀ mọ́ níbẹ̀. Tí wọ́n bá gbé sí ẹ̀ka iṣẹ́ tàbí ètò ìrìnnà ojú òfurufú kò ní gbé jẹ́, yóò tún ṣe àtojúbọ̀ lọ sáwọn iléeṣẹ́ míì. Nígbà tí Sani mẹ́nuba àwọn iṣẹ́ burúkú tó ní El-Rufai ṣe lásìkò tó ń ṣe mínísítà lọ́dún 2003 lábẹ́ ìṣèjọba ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́, ó ní mínísítà nílé iṣẹ́ ètò ọ̀gbìn, ti ètò ìrìnnà ojú òfurufú àti Yàyálé Ahmed tí í ṣe olórí àwọn òṣìṣẹ́ ní El-Rufai bá jà tán. Ó ní lára àwọn ète ọwọ́ ẹ̀ tún ni bó ṣe kẹ̀yìn ààrẹ Ọbásanjọ́ sáwọn olórí ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin. Ó ní kò yẹ kí Tinubu torí pé òun fẹ́ san ẹ̀san oore fáwọn tó dìtẹ̀ mọ́ ẹgbẹ́ wọn àti ọ̀gá wọn láti lè ti òun lẹ́yìn kó wáá fi kó bá ilẹ̀ Nàìjíríà tó jẹ́ pé ìyà ọdún 7 tí wọ́n jẹ lọ́wọ́ ìjọba àná kò tí ì tán nílẹ̀. Ó ní ìjọba rere tí yóò tu àwọn èèyàn lára ló yẹ kó dágbálé, kì í ṣe èyí tó máa fara ní aráàlú nítorí àti lè ṣojú re fáwọn tí wọ́n ṣiṣẹ́ fún un lásìkò ìbò gẹ́gẹ́ bó ṣe wí. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.